ẹ rí pé ìlú Kọ́lú tí wọ́n bẹ̀rẹ̀ ìjà níjẹta pẹ̀lú àwọn èpè rabandẹ̀ ẹ rí pé Gistlover kò blọ́ọ̀gì wọn torí kò sẹ́ni tó máa pe wèrè ẹ̀ pé kó sẹ́ndì account details ẹ rí pé kò dá sí kéèsì àwọn ará ìlú Kọ́lú. ẹ̀yin èèyàn mi ṣe dáadáa lẹ́wà ẹ kú àsìkò yìí ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ kí ẹ wá nǹkan fìdílé láti gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ nínú fídíò yìí ẹ̀yin èèyàn ọ̀rọ̀ pọ̀ gan ni nínú ìwé kọ́bọ̀ fídíò tí ẹ̀ ń wò yìí nítorí nínú fídíò tí ẹ̀ ń wò lónìí yìí lẹ́ ó ti máa gbọ́ bí Lizzy Anjorin ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa Eniola Badmus àti Daya Amusa ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ kí ẹ wá nǹkan fìdílé láti mọ ohun tí ó ń lọ nínú fídíò yìí. àwọn èpè rabandẹ̀ ìgbà táwọn ará Kọ́lú bẹ̀rẹ̀ níjẹta Lizzy máa try o tí wọ́n ṣe show tán bú mi tí mi ìdẹ̀sán kankan tán tún ṣépè fọmọ ara wọn mi ò tún sọ nǹkan kan kí wá ní onítìrìn sọ tó ti wá di ló di gbàgbós left and right àwọn ará Kọ́lú yìí mò ń gbọ́ àwọn èpè rabà wọ́n wá ní Lizzy yìí ṣépè kẹ̀ ẹ̀yin ò gbọ́ àwọn èpè rabandẹ̀ ẹ̀ gbọ́ imagine kẹwàá lẹ fẹ́ ṣe irú show fáwọn yẹn irú show tẹ́ ṣe fún Lizzy èéfín níwà tó bá yá ó máa rú síta ṣìkòdò fa madness òun ló bá ìyá Gistlover yẹn ṣe pẹ̀tẹ́lì mo sì bọ́ wá sórí yẹn ẹ rí i pé show táwọn ará Facebook àti Instagram ṣe fún mi ẹ rí i pé wọn ò bí anybody dá àwọn aráàlú Kọ́lú ó lágbára ẹ rí i pé Gistlover blog wọn torí kò lè rí kọ́bọ̀ gbà ṣe rí àwọn aráàlú Kọ́lú gbogbo ṣe bẹ̀rẹ̀ ìjà yẹn wọ́n máa jà ìjà sì máa pọ̀ jù yẹn lọ torí ara ń kan Gaza ara ń kan everybody kò sówó ń gbòòrò ṣe rí gbogbo àwọn tó ń ran àwọn artist lọ́wọ́ gbogbo ẹ̀ ní ṣẹpẹtẹ́rì Gistlover ti fọ́ lójú mọ́lẹ̀ ẹni orí yóò dilé bàbá rẹ̀ èèyàn kan tó ń pe nọ́mbà artist kan sìn bóyá kò yé yín bóyá lára àwọn tó sáyìn pé kí ló kàn wọ́n tí ṣẹpẹtẹ́rì bá dẹ̀ ti mọ̀ ẹni orí yóò dilé so everybody ó ti di lórí adìtọ̀ gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ ìkan láti dé o gbẹ̀ngbẹ̀ngbẹ̀ ẹni pé everybody ò ṣe sùúrù ẹgbẹ́ kò sí nǹkan kan tẹ́ everybody fẹ́ hold on back tó fẹ́ hold on to mọ́ kò sí pọ́rọ̀ stardom àbí Porsche everybody wọ́n ju Porsche sókun pupa ni o everybody ju Porsche sí òkun pupa ni o ara ń kan Gaza ìjà sì ń bọ̀ tó máa pọ̀ gan ẹ sì máa mọ consequence nǹkan tí Gistlover ń ṣe yẹn ṣẹpẹtẹ́rì ó ti bà nǹkan jẹ́ ẹni orí yóò di lẹ́sìn ni. ò gbàgbé ẹ̀yin náà bóyá ẹ ti gbàgbé òun ló máa ń lead ẹni tó ṣẹ̀ bímọ òun ló máa ń lead wọn wá sọ́dọ̀ Esabod bá ń ṣe show fún wa all because ó fẹ́ káwọn ọmọ yẹn gbé ọ̀tá àwọn yẹn náà dẹ̀ mọ̀ kankan gbà yẹn náà wá ń rẹ́rìn Esabod máa bú ọkọ mi mo dẹ̀ gbọ́ mo dání Esabod máa bú ọkọ mi Esabod máa bú àwọn yẹn náà rẹ́rìn gbà yẹn àmọ́ ìgbà táwọn yẹn náà bímọ sí kí ló sọ ó ní bàbá ọmọ wọn dà ó ti pre-plan tí Gistlover bá fẹ́ bá títí ẹ jẹ́ á gbé ẹ lọ ṣẹni tí ò ṣẹ it takes ẹni tó ní ọkàn mímọ́ bíi tèmi tó máa pé ìgbà ìmọ̀ ni tó bá jẹ́ pé àwọn ni nígbà tí mo bímọ tí mo marry tó bá jẹ́ pé àwọn lèmi lọ rẹ́rìn àwọn náà máa lọ àtàkì ọmọ tó bímọ yẹn sìn kí ló dé tí mo ṣe máa ṣe bẹ́ẹ̀ kí ló dé tí mo ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ kí ló dé ìyẹn ti lọ àná nìyẹn nígbà ìmọ̀ nìyẹn tó bá jẹ́ àwọn ni wọ́n ti wá ra pítì wọ́n ti ní nígbà tí Lizzy bímọ ọwọ́ náà rẹ́rìn nígbà tẹ́sàbọ̀d ń bu àwọn náà fẹ́ rẹ́rìn ṣé dandan ni kó lọ kó àwọn ọmọ ọlọ́mọ wá rẹ́rìn lọ́dọ̀ Esabod ṣé dandan ni kó kó wọn wá rẹ́rìn nígbà tí kan gbọ́mọ lọ́wọ́ àwọn náà bímọ ń sìn ẹ lọ bá Bọ́lá kó wá máa ṣe show all because ẹ ti ní issue Esabod tí bá wọn dá sí o Esabod tí dá sí o òun náà ti gbé bébì dání lẹ́nu kọ́nà bá mi wò kó bá mi wo ọmọ kí nǹkan kan má ṣe ó ṣẹ̀ṣẹ̀ máa yé ni pé
ohun tó ń kó wa lọ ṣe fún Lizzy gbà yẹn ó ṣẹ̀ṣẹ̀ máa yé ni ó ṣẹ̀ṣẹ̀ máa yé